olórí kábíyèsí ọ̀ọ̀nìrìṣà àrólé oòduà ọba babátúndé ẹniìtàn adéyẹyẹ ògúnwúsì ọ̀jájá kejì olórí ẹ̀ tẹ́lẹ̀ ìyẹn olórí ìṣílẹ̀kùnọlá naomi ògúnṣèyí ó mà ti gbé ọ̀kan pàtàkì lára àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára ìyẹn vlogger tó jẹ́ olórin ẹ̀mí èyí tí wọ́n porúkọ ẹ̀ ní arábìnrin olúfúnkẹ́ ayọ̀kúnlé ó mà ti kọ lẹ́tà ilé ẹjọ́ sí i tó sì ti ń lérí sí obìnrin náà pé láàrin ọjọ́ méje bí kò bá ṣe nǹkan tí òun fẹ́ níṣe ni yóò fojú ba ilé ẹjọ́ tí yóò fojú winú òfin tóun yóò sì gba àwọn ẹ̀tọ́ òun lọ́wọ́ ẹ̀ fún bó ṣe ba òun lórúkọ jẹ́. ǹjẹ́ kí ni olórí ìṣílẹ̀kùnọlá naomi ló gbé olúfúnkẹ́ ayọ̀kúnlé olórin ẹ̀mí kí ni ìdí tó fi gbé e lọ sí ilé ẹjọ́? tẹlifíṣàn yorùbá tó gbọ́ pé nítorí tí obìnrin náà tó lọ gbé fídíò kan síta pé olórí ìṣílẹ̀kùnọlá naomi ó ń jó sì ń yọ ayọ̀ lásìkò tí wọ́n fún un ní bẹ́ẹ̀lì kúrò lọ́gbà ẹ̀wọ̀n Agodi tó wà ní ìlú ìbàdàn nítorí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọdé tí wọ́n kú rẹpẹtẹ níbi tó ti fẹ́ pín ẹ̀bùn ọdún nínú oṣù kejìlá ọdún tó kọjá èyí tó jẹ́ kọ́pọ̀ èèyàn kan máa sọ̀rọ̀ sí olórí ìṣílẹ̀kùnọlá naomi pé ọ̀dájú ẹ̀dá ni nígbà tán fún un ní bẹ́ẹ̀lì ó ń jó ń yọ̀ kò tiẹ̀ bìkítà àwọn ọmọ bíi márùnlélọ́gbọ̀n tí wọ́n kú níbi tó ti fẹ́ pín ẹ̀bùn. ṣá o ọ̀rọ̀ yìí gan-an ló bí olórí ìṣílẹ̀kùnọlá naomi nínú tí ó sì ti jẹ́ kí àwọn agbẹjọ́rò ẹ̀ kí wọ́n kọ lẹ́tà sí olúfúnkẹ́ ayọ̀kúnlé oníròyìn orí ẹ̀rọ ayélujára tó tún jẹ́ olórin ẹ̀mí lórí èyí tó lọ gbé jáde nípa olórí ìṣílẹ̀kùnọlá naomi náà. nínú lẹ́tà tí àwọn agbẹjọ́rò olórí ìṣílẹ̀kùnọlá naomi ìyẹn amòfin joseph adéọlá lukman àti amòfin musbau adétúnbí tí wọ́n kọ sí olúfúnkẹ́ ayọ̀kúnlé iná ti jẹ́ kó di mọ̀ pé fídíò tó ṣẹ̀ṣẹ̀ gbé síta báyìí tó ń pè ní tuntun pé olórí tí ń jó tó ti ń dunnú pé ó jáde lọ́gbà ẹ̀wọ̀n láì bìkítà àwọn ọmọ tó kú síbi ayẹyẹ oní fídíò tó ti pẹ́ ni kódà ó lọ́dún 2022 ìní fídíò náà ni ó ti ṣẹlẹ̀ tó sì ní olúfúnkẹ́ ayọ̀kúnlé ó wá ń gbé fídíò náà síta gẹ́gẹ́ bíi wípé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni ó ní eléyìí ó jẹ́ kí àwọn èèyàn pàápàá àwọn èèyàn tó jẹ́ gbajúmọ̀ èèyàn bíi gbajúmọ̀ oníròyìn ni Reuben Abati gbajúmọ̀ olóṣèlú ìlú Èkó Joe Igboekwe ó jẹ́ káwọn náà máa sọ̀rọ̀ lórí fídíò náà wípé ọ̀dájú ni olórí ìṣílẹ̀kùnọlá naomi nítorí pé ó ń jó ń yọ̀ lásìkò tí àwọn kan ń ṣọ̀fọ̀ àwọn tó kú níbi ayẹyẹ olórí ìṣílẹ̀kùnọlá naomi wá ní kí olúfúnkẹ́ ayọ̀kúnlé olórin ẹ̀mí kó lọ pa fídíò náà rẹ́ láàrin wákàtí 24 tó gba lẹ́tà wọn kó tọrọ àforíjì ní orí ẹ̀rọ ayélujára rẹ̀ kó sì tún san $50 million 50 million naira gẹ́gẹ́ bí owó gbà má bínú fún bó ṣe bà orúkọ olórí jẹ́. wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bí ò bá ṣe bẹ́ẹ̀ láàrin ọjọ́ méje àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ àwọn yóò sì fojú ẹ̀ winá òfin.